Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tí a sì ti mọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Sinimá yìí gbàkọgbì ni, sinimá yìí ládùn ó lárinrin. A pe orúkọ sinimá yìí ní Ìyọ̀ǹda Asọ̀rọ̀ṣẹ. Ìyọ̀ǹda Asọ̀rọ̀ṣẹ, eré náà ládùn ó sì tún fúnni lóye pẹ̀lú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o. Ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí eré Ìyọ̀ǹda Asọ̀rọ̀ṣẹ tí ó bá jáde o. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú eré Ìyọ̀ǹda Asọ̀rọ̀ṣẹ apá kejì. Kí ni ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀? Ohun tí ẹ bá lérò pé ó lè ṣẹlẹ̀, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. So, a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button tí ó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ire ni ojú gbogbo wa máa rí o. Ó dìgbà.